tọ mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Àṣírí eléyìí orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù. Ẹ rí àṣírí tí mo mú wá lónìí, bẹ́ẹ̀ ni la fi ń fẹ́ obìnrin tó bá ti tàbí obìnrin tá a nífẹ̀ẹ́ sí pé obìnrin yìí ó dẹ̀ wù mí tó bá jẹ́ ti tèmi o. Àṣírí àwọn Yorùbá gbọ́n, ṣe mọ̀ pé àwọn Yorùbá máa ń rẹ owó, wọ́n á rẹ owó wọ́n sì fi lé obìnrin yẹn lọ́wọ́ pé gbà mo fún ọ. Tóbìnrin yẹn bá ti fi tìdùnnú gba owó yẹn ó ti tán. Tó bá ti gba owó yẹn tó fi tìdùnnú tó fi gba owó yẹn ó ti tán, kó máa bá ti tiẹ̀ lọ. Àwọn bàbá wa gbọ́n wàláì. Ṣe rí àṣírí tá a fi ń fẹ́ obìnrin ni, àṣírí tá a fi ń rẹ owó tá a fi ń fẹ́ obìnrin ni àṣírí. Kí lẹ bá ń wá? Ẹ bá mi wá ojú oró, òṣìbàtà, jẹ̀jẹ̀rú orí àpáta, ìfun àkùkọ adìẹ, ìfun akọ aláǹgbá, abẹ́rẹ́ àgà, orí ọ̀kẹ́rẹ́ àtèso jìnwìnì, ewé alédọ. Ṣe rí àwọn nǹkan yìí á wà gún papọ̀, á pò lọ́ṣẹ. Tá bá pò lọ́ṣẹ tán, ṣe rí tó obìnrin tí ò tí bàlágà òun láfi po ọṣẹ yìí, á wà kó sí ojú gíláàsì, á fi owó yìí, tá bá ti fẹ́ kó sí, á fi owó kọ́kọ́ tẹ́ ojú gíláàsì, tá bá ti fi tẹ́, á wà kó ọṣẹ yẹn lé. Gbogbo tá bá ti wá fẹ́ lo àṣírí yìí, á wà bu, á pe gbólóhùn rẹ̀ sí, tá bá ti pè sí, á dárúkọ ẹni náà, á wà bu díẹ̀ níbi ọṣẹ yẹn. Tá bá ti wá bù, á mú owó tí a fẹ́ lò, á fi sínú òkè. Tá bá ti fi sínú òkè, á wà bu ọṣẹ yẹn, á bulé lórí, á wà tọ́ sí. Yóò wà ńbẹ̀ tílẹ̀ ó fi mọ́ dijọ́ kejì. Tó bá ti dijọ́ kejì, á mú, á rọra nà sátẹ́gùn, àní sá sóòrùn o, á nà sátẹ́gùn dáadáa. Tá bá ti wá nà sátẹ́gùn tán, tá a rí pé ó ti gbẹ lára dáadáa, á lọ bá obìnrin yẹn, á wà fún pé mo fún ọ kó fi ra nǹkan. Ṣé pé nǹkan tó wù ní ó fi rà? Yorùbá nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá, àṣírí ń bẹ ńlẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àṣírí ó ń bẹ ní ilẹ̀ Yorùbá. Ó lágbára. Àìrìn jìnnà làìrá buké ọ̀kẹ́rẹ́. Tá a bá rìn dáadáa, á rí ibi tán ti ń fodó òbúlẹ̀. 08061488254 09072793348 nọ́mbà tí ẹ lè fi tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tó ní ìbéèrè, ẹ dákun ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni, ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni. Àṣírí gbogbo ẹni tó bá wá fi àṣírí tó fi pa ọmọ ọlọ́mọ lẹ́kún, ní agbára lọ́wọ́ Ọlọ́run àtúbọ̀tán ẹ̀ ò ní dáa. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wa la bí ọmọbìnrin o, gbogbo wa la bí ọmọbìnrin, ṣùgbọ́n pé ó wù ọ́ ó fẹ́ fẹ́ ni tó sì máa ṣètọ́jú ẹ̀ ní bọ́lọ́run ṣe kẹ́ ẹ mọ́, ní bágbára ẹ̀ ṣe mọ́. Àṣírí tó dáa ni o. Táwọn ọ̀pọ̀lọpọ̀ bá ti gbọ́ wọn ó ti mọ̀ wò pé a ó ti ṣẹlẹ̀ ń bí rí, ó ti ṣẹlẹ̀ ń gbárí, ó ti ṣẹlẹ̀ láwòrí. Ara àwọn àṣírí ilẹ̀ Yorùbá tó dáa gidi ni. A mọ̀ ní ojú oródó mi tán ó sara gírígírí lórí omi, òṣìbàtà dòdò tán ó dẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ kalẹ̀. Bákùkọ díẹ̀ bá ẹ wò àbí gbólóhùn ẹ ṣe lọ́nu, gbólóhùn àṣírí bó ṣe lọ nìyẹn. Ẹni tẹ́ ẹ bá fún kì í ṣe ti tọrọ ẹnu, kì í ṣe ti tọrọ ẹnu, dandan ni ẹ gbọ́dọ̀ débẹ̀. Tó ẹ bá ṣe à program wa ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ọmọ Gíẹ̀sì TV ìkànnì tó jẹ́ pé a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti sọnù ni. Ntẹ́ ẹ̀ bá ní jẹ mọ́ fi run mú o, ẹ rántí pẹ́yìn náà ẹ bímọbìnrin.
Ọlọ́run ò ní kọ̀ fún wa. Mo kí wa o àkú àtìlọ ààwẹ̀